ṣé ní ìlú Amẹ́ríkà yìí bẹ́ẹ̀ ni. ẹ wò mí tí mo kàn mọ̀ ni pé tí rọ́bà lọ lógún ọdún òdodo abáńjọ kan náà ni. Ìgbà míì dẹ̀rí táwọn ayé bá rò pé àwọn fẹ́ ṣe kàfé èèyàn gbà míì ìkànnì á dẹ̀ di dáadáa. bẹ́ẹ̀ ni. àti pé táyé ò bá pẹ́gun èèyàn téèyàn bá ríyàn pẹ́gun owó ẹnìyàn ò ní lọ síwájú. Gbogbo petition tí wọ́n kọ lórí mi lórí Amẹ́ríkà lórí gbogbo ẹ̀ nítorí pé kábà máa wọ̀ lóyìnbó mọ́. Àmọ́ ń gbà tọ́lọ́ndẹ̀ sọ pé kò sí ní tó jọ ọ́ ó sí eyín. Ẹgẹ́ ti mi èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ mo rọ́pẹ́ dà. ọgbẹ́ fàlàrà tó sọ ìmọ̀ ọ̀tá ó sọ́dọ̀fo. ó sọ́dọ̀fo alihamudulilayi. màmí má yá kíkú má pa wá léwe o ṣáájú ṣe fún wa o. Alhaji Katibi pẹlẹbẹ ká imú ọ̀lẹ́jẹ̀ bí àṣàyàn àgbàlagbà náà lẹ́wọ̀n ń sọ bẹ́ẹ̀. Àwa mọ̀ yín dáadáa àmọ́ fún àǹfààní àwọn tó jẹ́ tí wọ́n tún fẹ́ gbọ́ lẹ́nu yín ẹ bá mi fún wọn ní orúkọ yín gan ní kíkún orúkọ yín ní kíkún bẹ́ẹ̀ ṣe máa ń pè yẹn. Abasi Akande ọba onídé olùyọlé náà ti bí mi Alákàndé ọmọ Àjàlá rúru orúkọ tèmi náà ni Abasi Akande Adéníyì Alẹ́ṣinlọ́jẹ́ Àjàlá rúru tí gbogbo ayé mọ̀ sí Òbésèré. àwọn orúkọ àpèjẹ́ ìyẹn tí wọ́n á pọ̀ lọ rẹpẹtẹ. lọ yanturu tí ì ṣe pé. ó ti pọ̀ jù. ẹ dárúkọ díẹ̀ bẹ́ẹ̀ fún wa bàbá. ìkànnú ẹ̀ lẹ́yìn náà ti pè yẹn ní pápá. ìkànnú ẹ̀ lọ́ba dán ọmọ rápálá òkòkòríkò olúàjùlọ alájí àgbà tuntun Paramount King of Fuji PK First mélòó mo fẹ́ kà ó ti pọ̀ jù. mélòó la fẹ́ kà ní Adépèlé. ẹgẹ́ tì mí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé ayé ò sọ wa lórúkọ burúkú orúkọ tẹ̀síwájú náà fún wa. bẹ́ẹ̀ni bàbá ni a mọ̀ tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn orúkọ yẹn wò á gbọ́ alákòókò díẹ̀ àmọ́ ìkan oṣù ni mo fẹ́ mú jáde PK1 Paramount King of Fuji bó ló ṣe jẹ́ gan. kì í ṣe Paramount King of Fuji o Paramount King of Music. Paramount King of Music worldwide. torí gbogbo nítorí bá ti sọ̀rọ̀ ẹ̀dá ní ti dáadáa ló máa ń bá ẹ̀mí Abasi Akande nílé nítorí pé agboolé olórin náà ti bí mi. Orin gan bẹ́mi gan wáyé ni ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ orin kì í ṣe pé lágbájá kan ń kọrin ó wù mí kémi náà máa kọrin lèmi náà ṣe ń kọrin o. ẹ̀yin náà ṣe ń kọrin. abínibí ni ó wà nínú ẹ̀jẹ̀ ni tí n bá ń sọ̀rọ̀ orin ni bí mò ń jẹun. abínibí yàtọ̀ sí ability. bẹ́ẹ̀ ni. ká bí nǹkan mọ́yàn yàtọ̀ sí pé kéèyàn máa gbìyànjú rẹ̀. kí wọ́n máa gbìyànjú àbíkú máa lóhun ṣàwòkọ́ṣe. ó máa lóhun ṣàwòkọ́ṣe bẹ́ẹ̀ ni. n fẹ́ máa kọrin bíi lágbájá ó tí o kò sí bíi tèmi o ó ti yẹ yín at least tí àbá tiẹ̀ mọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ yan mẹ́rin tí wọ́n ń pè ní Alhaji Tatalo Alamu ní Ìbàdàn wa tí ẹ̀yìn gan tún máa fi ń dáṣà gbà míì tó bá sọ pé tá ni wọ́n á ní Tatalo ni. ẹni Tatalo ni bẹ́ẹ̀ ni. ó ti yẹ yín ṣe rí Paramount King of Music yìí kì í ṣe pé mi mo fira mi jẹ́ o. àwọn oníwèé ìròyìn náà dídì wá bá mi lé pé lágbájá Abbas ó máa wọ́ọ̀tì tá à ń pè ní Paramount King of Music àsìkò ìgbà yẹn jẹ ní àwọn ọgbọ́n mi sí omi ò tó. omi ò tó kan tó ń wáyé láàrin àwọn. tó ń sọ pé ẹnìkan fẹ́ jọba orin ẹnìkan fẹ́ jọba orin nǹkan kan bẹ́ẹ̀ èmi dáre èmi ò láìkì wàhálà bí ò bá ti yẹ kí n dá sí mi ò ní dá sí ó ti yé so ìgbà tó ń lọ ìgbọ́ràn yẹn jáde gbà yẹn pé mo ní mi ìfẹ́ wàhálà oní kíngì ẹ máa gbé ọ̀rọ̀ kíngì lọ yìí ìfẹ́ ọ̀rọ̀ ọba àwọn kan yìí so ara àwọn tó wá ń gbà yẹn tó jẹ́ bíi mẹ́rin mẹ́fà yẹn ìkọ́nú wọn wá ń pè mí sí kọ́nà pé Alhaji ẹ sọ pé ẹni ẹ̀fẹ́ kan fún ẹni oyè Paramount King yìí ṣé ẹ mọ̀ pé àwọn táwọn wá bí sìn àwọn bíi mẹ́fà ni afẹ́kẹ́ kọ́kọ́ mọ kíní kan pé
nínú àwọn mẹ́fà táwọn jọ wáyé kò lè jẹ́ gbogbo àwọn làwọn láìkì yín tán ẹ máa léyìí tí ò láìkì yín nù wọn o àkáwọn dẹ̀ tó débi bí yìí o a máa ti ní tá a ti jọ fà ká tó débi o kó tó di pa lẹ́yìn afẹ́ fún kí yìí o tá a bá wá kó bíbí nísìn tí ara àwọn tó wà bíbí yìí wọ́n á ta ìdí àyẹn fẹ́yàn mí ń ta o bẹ́ẹ̀ni wọ́n bá dẹ̀ ta ìdí àyẹn fẹ́yàn mí ń ta tẹ́ni ẹ bá grab kọ́pì yẹn á dùn yín ó ti yẹ ní wípé ìbá dáa kí ẹ rọra gbà torí tẹ́ ẹ bá deserve ẹ tẹ́ ẹ wọ́ ọ̀tẹ̀ àní fún yín àwa náà ti wò ní pé tá a bá ń sọ̀rọ̀ fújì ẹ fìtìn tá a bá ń sọ̀rọ̀ jùjú ẹ ṣe rẹ́kọ̀dù kan tá a ń pè ní new face tẹ́ ẹ kọ jùjú láti òkèdè lẹ́ńbẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa hip hop ẹ wà left out so wáyé tá a ní sọ pé oyè yìí ó yẹ yín ìbádá kẹ́ ẹ gbà á ìyẹn ni mo ṣe tẹ́wọ́ gba oyè yẹn ní ìgbà yẹn ní ọ̀hún kò yẹ yín ọlọ́run dẹ̀ tún wá ṣe kó tó dìgbà yẹn lọ́lọ́run ti rán wòlíì kan sí mi jẹ́jẹ́ bí tá a ti ń jókòó tá a ti ń ṣe fújì tá a ti ń ṣe fàájì èmi àti ọba adékúnlé màkàmá olóhùn kúta kábíyèsí yẹn hàn tí ìjọba ń gbà yẹn o tí wòlíì yẹn kan yàrá bá mi pé alágbájá nǹkan bẹ́ẹ̀ yẹn mo fẹ́ràn yín gan o adẹ̀kíra dáadáa ó wá ní àmọ́ lọ́ọ̀ ní kí n sọ fún yín pé àwọn fìdífìdí kan àtọ́jú yín máa rí lẹ́nujọ́ mẹ́ta yìí o àmọ́ ọlọ́run sọ pé òun fẹ́ jẹ́ káwọn ẹni yẹn nígbàgbọ́ pé fìdífìdí yẹn wípé ó wọ́ọ̀kì fáwọn pé torí pé tí kò bá dàbí ẹni pé fìdífìdí yẹn wọ́ọ̀kì wọ́n á máa lépa ẹ̀mí mi. ó ní ìkejì ó ní wípé ọlọ́run lòun fẹ́ fún mi ní oyè tuntun kan kún orúkọ mi tó jẹ́ pé tí a bá rí olórin míì tó sọ pé òun tún fẹ́ jẹ oyè míì tó ju ìyẹn lọ á jẹ́ pé ni ẹ fẹ́ jọ ọlọ́run nìyẹn. bàbá wo ìtumọ̀ paramount yìí gan ìtumọ̀ paramount yìí gan ọba tó ju àwọn ọba tó ju kìnnìkan tó ju nǹkan lọ. ó máa ń sọ ọba tó ju ọba orin lọ ó ní wòlíì yẹn ṣe sọ́ngbà yẹn pé tí ọlọ́run ní ẹlòmíì tó bá lóun fẹ́ jẹ n tó ju ọ̀rọ̀ paramount yẹn lọ á jẹ́ pé ni ẹ fẹ́ di ọlọ́run nìyẹn. pé tá a bá ti sọ̀rọ̀ paramount ọlọ́run ló ń jẹ́ paramount àmọ́ paramount king of music ní tèmi ẹgbẹ́ ìsinmi so oyè wo ló tún wá fẹ́ bá oyè paramount sínú gbogbo oyè tó lórin kan bá jẹ nísìn. bẹ́ẹ̀ni kò sí nǹkan orú ẹ ń bọ̀ lẹ́yìn ni. bọ́lọ̀ ń ṣe paramount king fún mi nìyẹn o. ó ga jù. so ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alihamdulilayi. gbọ́pẹ́ ní olúwa ìyìn rẹ̀ màmá rẹ̀ sáà rẹ̀ náà rẹ̀ olùgbàlà.